torí inú interview tí mo ṣe kọjá mo sọ̀rọ̀ lórí Gani Adams. Mo ní ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Mo ní ṣé Aláàfin ò lè pe Gani ni pé dákò ibà mo respect yẹ o tó náà ní ká máa fi ibà sí ibà Gani Adams pé kó pépé tọ̀ Abíọ́dún Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun ní ọ̀. Mo dẹ̀ sọ ní interview yẹn wọ́n dẹ̀ dá mi lóhùn. Gani Adams sọ pé wọn ò sígun fóun ni. Ó ti tó oṣù kan sí ti àbí ọ̀sẹ̀ bí mélòó tálàfin ti pé tó ti sígun fún. Mo fẹ́ gbọ́ rìsọ́ọ̀tì o. Mo fẹ́ gbọ́ rìsọ́ọ̀tì ogun tí wọ́n sí fún gba Gani Adams yẹn. Torí Aláàfin pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọ̀. Wọ́n pọ̀ ọmọ Yorùbá ogun dé ó yá mo ti sígun fún ọ defend Yorùbá. N tí mo expect kó kọ́kọ́ sí. Wọ́n láwọn ò fi wọ́n sáàrin ọlọ́pàá àti sójà. Pé wọ́n fẹ́ rehabilitate wọn padà sí ìlú wọn. Ṣùgbọ́n wọ́n rehabilitate o. Wọ́n resuscitate o. Gbogbo èbó tó bá wù kí wọ́n sọ orí ibu ni gbogbo ìgbésẹ̀ tán gbé. Kò ní kú tán lára wèrè kẹ́rin ẹ̀rín àdàbàdì kó mọ́ síbẹ̀. Kò ní tán lára wèrè kó mọ́ bugi jẹ. Kò síbẹ̀ ṣe ń wo wèrè tó lọ́kàn yóò sì tó sì wà. Àwọn yìí wọ́n ti wà nínú kinní yìí tẹ́lẹ̀. Mo dà pé níbi 700 àbí 176. Bó bá wá 744. Bó bá wá jẹ́ bẹ́ẹ̀ nínú 700 àkíní kan yẹn gbogbo wọn ò lè di born again. Láyé. Àwọn kan unless tẹ́ pé wọ́n ṣe kankan tí àwọn òyìnbó máa ń ṣe. Ṣé mọ̀ pé ìṣòro tá a ní gbogbo ilẹ̀ adúláwọ̀ òyìnbó ló kó bára alákòbára wa. Tí ẹ bá lọ sójú ogun tí ẹni tó gbé ìbọn gbogbo ẹ̀ lọ bá náwó sókè ẹ gbọ́dọ̀ pa sójà o. Bẹ́ẹ̀ bá ti pọ̀ war crime ni. Ó surrender ni. Ó surrender war crime ni. Lọ́dẹ̀ bí ní pé ẹni tó bá surrender bá ti repent ẹni ráì láti rehabilitate wọn. Òyìnbó ló fi òfin sí. Bẹ́ẹ̀ bá dẹ̀ go against òfin yẹn yóò tún ní court kan tó tún gbé yín lọ. Mo mọ lọ́ọ̀yà Yorùbá kan wà láìtàlẹ̀ ó lè dìde lọ́la fún Boko Haram pé wọ́n ti go against right wọn tí wọ́n bá ní wò rehabilitate wọn. Torí àwa ara wa ó lè sọ̀rọ̀ ara wa. Ṣùgbọ́n tíjọba ṣe is not the best. Torí pé olúkálùkù ń dá ọmú ìyá ẹ̀ gbé everybody ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó difficult láti win. Ó difficult gan. This time ó ní mo sọ pé wèrè lẹ́tọ́ sọ pé kí ló tọ́ bá Yorùbá lọ sí Kwara. Ṣé Kwara kọ́ni ti ń pààyàn jù ú sí ni? Mélòó náà ń pa lọ́yọ̀? Mélòó náà ń pa lọ́sùn? Mélòó náà ń pa lógùn? Oǹdó ló tún fara wọ díẹ̀. Èkìtì ló tún fara wọ díẹ̀ nítorí pé wọ́n súnmọ́ Kogi state ni. Wọ́n súnmọ́ Kogi state ni. Now tí Kogi Oǹdó Èkìtì gbogbo ilẹ̀ Yorùbá kábà lè ní joint security outfit táwọn gbogbo àwọn forest yá parí gbogbo forest ni wọ́n wà ṣé bá ń rí fídíò wọn. Then n tí mo sọ pé ti ìjọba náà wà bẹ tòṣèlú wà ń bẹ tó bá bú ìjọba lé níyì wọ́n track fóònù ẹ̀ wọ́n dẹ̀ mú ọ. Ṣé fóònù kọ́lá bandit fi post gbogbo kan tán post ni. Ibi tọ́rọ̀ ìjọba fi sú wa ni. Ṣé fóònù kọ́lá fi post ni. Àní wọ́n tún fojú ara wọn hàn. Gúmẹ̀ sọ pé security outfit máa ń sìn lọ tó máa lọ ṣe méjì pẹ̀lú wọn. Ṣé wọn ò lè pretend kí wọ́n sìn lọ kí Gúmẹ̀ dẹ̀ kúrò mẹ́tàn kí wọ́n fi gbogbo kíní kí wọ́n sọ̀rọ̀ àdìwọ̀n kó parí wọn. Wọ́n tún ṣe méjì kan Katsina tí wọ́n kó ọ̀kadà bíi 50 wọlé pẹ̀lú ìbọn àti gbogbo ẹ̀. Pẹ̀lú ìjọba. Ṣé àmì ò lè wè lé wọn lójú àbáṣe lọ́kàn pa gbogbo wọn ni àbí kan ju bọ́ǹbù sáàrin wọn. Kò sí bó fẹ́ ṣe tó tí à ní ní casualty ẹjà sòtọ̀rọ̀ fúnra wa. Ti mi ọmọ bíbí Kwara mi sọ máa lè Kwara. Kò sọ́dọ̀ ọba tẹ́mi ò kì í dé. Kò dẹ̀ sọ́ba tẹ́mi ò ń bá sọ̀rọ̀. Èmi ò ríjọ́ tí wọ́n sọ òfin pé ọba kan gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ ọba kan kó tó lọ kí ọba kan tá lọ́ba yìí. Original Yorùbá ìgbómìnà ní 95% Kwara. Gánmọ́ ní ilẹ̀ ìgbómìnà ti bẹ̀rẹ̀. Even gan pẹ̀lú àkọsílẹ̀ àwọn bàbá wa tí torí mo inform many of tí wọ́n ṣe mi ò sọ máa lè. Wọ́n ní pé àwọn ò fẹ́ dárúgúdù sílẹ̀ ni pé sọ́ọ̀mẹ̀lì nílọrin lẹ́kílẹ̀ ìgbómìnà ti bẹ̀rẹ̀. Sọ́ọ̀mẹ̀lì bẹ́ẹ̀ni nílọrin. Bẹ́ẹ̀ni tàbá wá ní sọ́ọ̀mẹ̀lì nílọrin ló ti bẹ̀rẹ̀. Ajẹ́ gáràjì ọ̀fà sí sọ́ọ̀mẹ̀lì how many kìlómítà ni. Àbí station ni mo fẹ́ sọ pé station sí sọ́ọ̀mẹ̀lì how many kilometer. Wọ́n mọ̀ọ́mọ̀ fún wọn ní Gánmọ́ yẹn ni. Gánmọ́ ní ìgbómìnà house wà and all ìgbómìnà they are typical Yorùbá.
Ìlọrin gẹ́gẹ́ Ìlọrin tá ń pariwo 85 to 90% of Ìlọrin díjì Yorùbá ni wọ́n original Yorùbá wọn ṣe Fúlàní. Fúlàní tá ń pè tó ń jọba yìí gbogbo èèyàn ló mọ̀ tán wọn náà. Ẹ wá bá mi jà wàhálà dé ni. Èpè àgbà Yorùbá lẹ̀ tó sọ pé ẹ̀yin náà dẹ̀ ní nífọ̀kànbalẹ̀ gbà tẹ́ dalẹ̀ Yorùbá rú. Bó bá pẹ́ gbà káwọn Fúlàní lọ ń gbà yẹn ọba Yorùbá tó ń jẹ ní ó mọ̀ jẹ lọ. Ṣé bí gómìnà kan jẹ́ ń kó àràgbà yẹn tó dákẹ́ nípa tó fi ṣèlú Kàwú tó fi jẹ ọba Ìlọrin gbà yẹn tírípíkà Yorùbá mà. Àwọn kan ti ń dúró pé kíní ìgbọ́dọ̀ come to kíní ṣùgbọ́n àlàáfíà ni wèrè ọmọ àlè ló máa sọ pé ọba kò sọ pé ìbò ló fẹ́ dé ọba Ajẹ́bà yarí kò wé láwà ní láti ìgbà tán ti ìjọba lọ bá Yorùbá lò gbogbo ọba tó lọ kí ọba Yorùbá ni ṣé ọmọ ìyá òun kíra wọn ni. Ìṣòro wa kan nìyẹn ẹ̀yà òṣèlú àti ẹ̀sìn tí a bá mú mẹ́tẹ̀ẹ̀ta jù síbì kan a lè ṣẹ́gun àǹjínigbé àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì atọ́kùn dákun bẹ́ẹ̀ tó jẹ́ kí ajínigbé yẹn tèmi rò pé ó fi pọ̀ báyìí especially ní Kwara Benue Plateau Katsina àti Kaduna sẹ́rí àwọn ìlú tí mo dárúkọ yàtọ̀ fún Kwara State mo tún rìpìtì yàtọ̀ fún Kwara State àwọn state tó kù tí mo dárúkọ wọ́n ti ní communal misunderstanding látọjọ́ tó ti pẹ́. Tí wọ́n ti ń retí ọjọ́ ìjà. No, tí wọ́n ti ń bára wọn jà ti pẹ́ tó jẹ́ pé ọ̀tá ni àwọn community méjèèjì most of them kì í ṣe kéèsì kidnapping retaliation ni pé ìwọ ti win ni mi nígbà kan rí èmi náà ti tún attack ẹ padà irú ti Benue State àwọn kan wà tó jẹ́ pé darandaran ni wọ́n àwọn kan wà tó jẹ́ pé àgbẹ̀ ni wọ́n àwọn ló produce most of the iṣu tá à ń jẹ àwọn darandaran àtàgbẹ̀yẹ wọn ò rẹ́ láti ilẹ̀ ẹ kàrẹ́ tí èyí tó wà ń Jos ìjà yẹn ti wà láti gbà tẹ́mi ti wà Kano ní alẹ́ 70s títí di 80s àti cover how many times tí Katsina ti pẹ́ tó ti wà ń bẹ̀ but àwọn olóṣèlú wọn ò kì í ro ti mẹ̀kúnnù mọ́ tiwọn bó o bá o pa bó o bò bù lẹ́sẹ̀ kàkà kí eku má jẹ ṣèṣe mo fi ṣàwàdànù tí ẹnìkan bá wà lórí ìtọ́rí pé tó ṣe ya ayé pírèsì ẹ̀ wọ́n rò pé kankan ṣoṣo tán lè fi bá tìjọba tí ń bẹ lórí oyè jẹ́ pé ẹ jẹ́ kí security yìí kó máa bàjẹ́ sí lójoojúmọ́ èmi ronú ọkàn mi ẹ rí ètò ààbò yìí olóṣèlú ní lọ́wọ́ ń bẹ̀ wò aráàlú ní lọ́wọ́ ń bẹ̀ wò àwọn olórí wa ní lọ́wọ́ ń bẹ̀ àwọn ọba ìlú àti olóyè ìlú mo sọ sáàpù kan ní the other time mo ní o tí Wàsíù Àyìndé ṣe màṣá kálò ní gbogbo àwọn tó ra màálù lọ́dọ̀ Bòròró ṣe ètò ààbò yìí ó sẹpẹrẹ o torí òun ra màálù tiẹ̀ ó lọ dá ráǹchì sílẹ̀ ilé ibi tí àwọn màálù ẹ̀ ti ń jẹun kódà máa ń rí lórí social media tí ó mọ̀ fún wọn ní oúnjẹ tó máa fíìdì wọn but àwọn olóṣèlú wa ọ̀pọ̀ àwọn ọba wa nígbà táwọn màálù yẹn bó ṣe rí wọ́n ń ra màálù fáwọn Bòròró yẹn instead táwọn Bòròró fi ń lo pọ̀pá àti idà àti ọkọ̀ tí wọ́n ń gbé káàkiri ń gbà yẹn wọ́n wá àwọn Bòròró wá complain pé àwọn white animal máa ń dààmú àwọn olórí wa lóore AK-47 fún wọn ìbọn pé kí wọ́n máa fi sọ kí màálù àwọn kó má sọnù olóṣèlú tó bá ná 200 naira fún ẹ ó mọ̀ pé ó rí 2 million bá padà láǹfààní lọ́dọ̀ ẹni o. Tẹ́rí ọ̀rọ̀ ààbò Kwara mo sì ń tẹnu mọ́ kankan àwa ìlú kan ní ilẹ̀ Gbómìnà ní Kwara a ti súnmọ́ Fúlàní ju bó ti yẹ lọ láti ilẹ̀ a ti ń fẹ́ wọn wọ́n ti ń fẹ́ wa mo tún fẹ́ padà sórí àgọ́ tí mo sọ ní the other time torí mo sọ ẹnì kíní kan àwọn èèyàn ń bá mi wọ́n lálé ara wọn wọ́n ṣe gbọ́ nírọ̀ mo pa ṣùgbọ́n èmi ò ní sọ̀rọ̀ láì rí òkodoro tí mo sọ gan kó tó di pé ọ̀rọ̀ ajínigbé ṣẹlẹ̀ ní àwọn ìlú kan ní ẹgbẹ́ Òrò Àgọ́ ti ń bá àwọn Òrò Àgọ́ ọjà tí àwọn tó jẹ́ ọ̀ríjìnà ọmọ Ìgbómìnà gan bí àwọn ọmọ ará àtàwọn kan tí wọ́n ti ń bòrò àgọ́ jà pé ìbáṣe wọn pẹ̀lú Bòròró ti ń pọ̀ jù wọ́n fẹ́ Bòròró fẹ́ wọn
ẹ jẹ́ ìyàn fún ẹ̀yin tẹ̀sẹ̀ ń wò mí for the first time o Fúlàní wà o bòròró wà o Fúlàní ni àwọn tá a ti jọ ń gbé tí wọ́n ń ta wàrà káàkiri tí wọ́n ń da màálùú tá a máa ń lọ sí gàá wọn tá a máa ń lọ wú ògòǹgò nígbà yẹn tá a máa ń lọ wú ẹbọtọ tí wọ́n fi táwọn ìyàwó fi palẹ̀ kékeré kan tá a máa ń ṣeré lọ́dọ̀ wọn tá a máa ń ṣeré wá bá wa sọdún normal Fúlàní nìyẹn àwọn sẹ́tù sí agbègbè wa tá a sì dá wọn mọ̀ dáadáa bẹ̀tẹ̀ àwọn bòròró ní mádìkì ni àwọn alárìíká Fúlàní imú wọn ṣe sọ̀rọ̀ wọn pupa wọn ò sì sábà ní dúdú nínú wọn màálùú tí wọ́n tóbi níbi ìlọ́po méjì màálùú táwọn Fúlàní tá a ní. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pàápàá jùlọ lórí ìkànnì yìí tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ kú dédé àsìkò yẹ kálẹ̀ káàárọ̀ ẹ káàsán gbogbo àkókò tá a bá lè bá yín ẹ ti mọ̀ pé tá a bá ti dé àwa ti dé náà nìyẹn lónìí àwọ̀ wa ó tún gbé ẹja ní lábàmbà tẹ́ ẹ ti mọ̀ mo ń sọ̀rọ̀ nípa kábíyèsí aláyélúwà His Special Majesty ọba Adéyẹmí Ọbáfẹ́mi àbí Olúfẹ́mi kò sí ìta àpò wọn àtọbáfẹ́mi àtolúfẹ́mi àràfá náà ni Fátímọ̀ wà aládé ni wọ́n nílé ìyá àti nílé bàbá gẹ́gẹ́ bí bá mi ṣe máa ń kíra wọn ẹ ti ń wò wọ́n lórí fọ́nrán wa báyìí kí ló gbé wa délẹ̀ yìí gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ o pàápàá àkọ́kọ́ lórí ètò ààbò tí wọ́n tún jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ agbègbè kan nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n ń fojú winá àwọn ajínigbé ajínipa lọ́tún lósìn ẹ sì mọ̀ pé kò sẹ́ni tó mọ ojú mọ́lẹ̀ bí ò sẹ́ni tí bàbá ẹ̀ mú wọlé epo ní àbí báwo làwọn èèyàn àgbà ṣe máa ń sọ bẹ́ẹ̀ ni ìdí rèé tá a fi wá sọ́dọ̀ wọn yàtọ̀ sílẹ̀yìn gbogbo rògbòdìyàn nílùú ariwo lọ́tún ariwo lósìn ìlú lé o kinní kan o a máa yọ Tinubu ni o àníjó di 2027 o lẹ́yìn tó kò lè ṣẹ́jú tó gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tí wọ́n sì ti káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí wọ́n tún jẹ́ oníròyìn pèdèpèdè torí tí n bá ní sọ̀rọ̀sọ̀rọ̀ kò sẹ́ni tí ọ̀mọ̀rọ̀ sọ. ẹ wo ẹ má jẹ́ ń gbà yín lásìkò lọ títí ẹ jẹ́ ń lọ tààrà sí ọ̀dọ̀ His Special Majesty ọba Adéyẹmí ọba àṣà àti èdè gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà bàbá ẹ kú dédé àsìkò yìí sà. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí nílé àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di ojú tí ẹ fi ń wò mí kò ní fọ́. His Special Majesty ọba Ambassador Dr. Adéyẹmí onímọ̀njẹ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá. Bàbá ó tó ọjọ́ méjì mẹ́ta táwọn èèyàn wá ń pèpè tó bàbá kábíyèsí tẹ́ ẹ máa ń gbé wá tí wọ́n máa ń yà wá lóye pàápàá jùlọ lórí ètò ààbò àti bí ìlú ṣe ń lọ tí wọ́n jẹ́ ọmọ bíbí Ìgbómìnà wípé ẹ lọ béèrè ọ̀rọ̀ yìí torí pé tọ́rọ̀ bá rú ni lójú àwọn àgbàlá àbilẹ̀ léèrè wò àwa ò sì mọ̀ níbi tílẹ̀ ń gbé ju pé ká tọ ọ̀dọ̀ àyìn àgbà lọ ìdí tá a fi wá lónìí ní sà bàbá láti bí ọjọ́ mélòó gbogbo ògbìyànjú ìjọba Bọ́lá Ahmed Tinubu lórí ètò ààbò nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ẹ jágbe láti ìlú ibi tẹ́ ẹ ti ṣẹ̀ wá ìpínlẹ̀ Kwara sà ìbéèrè mi rèé kábíyèsí gẹ́gẹ́ bí ọmọ bíbí ìpínlẹ̀ Kwara lórí ìgbìyànjú lọ́tún lósìn pétò ọ̀rọ̀ ààbò yìí ó dàbí pé kínní yìí ó tún wá ń wó káàdì bí àṣẹ òyìnbó ó ń wọ́ ọ̀sì sí ni bí wọ́n ṣe ń pa wọ́n lọ́tún tí wọ́n ń pa wọ́n lósìn bàbá gẹ́gẹ́ bí amòye gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ sì mọ ibi tó lóyìnbó ń pè ní tẹ̀ré àwọn ìlú yìí ìròyìn fi yé wa àṣà àtàná wípé 13 community ni ò sí èèyàn ń bẹ̀ mọ́ nínú àwọn ìlú tá à ń sọ yìí pẹ̀lú àrídájú àwọn tí wọ́n ṣèwádìí bàbá kí lẹ rò pé ó lè fà á mo fẹ́ kẹ́ ẹ túṣu désàlẹ̀ kòkò àti àwọn ọ̀nà tí ìjọba lè gbà láti ṣẹ́gun wọn gẹ́gẹ́ bí ọmọ tán bí sádùúgbò yìí tẹ́ ẹ sì mọ gbogbo ọ̀nà àtọ̀tún àtọ̀sẹ̀. ó kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi lẹ́ẹ̀kan sí ó dà ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin tẹ́ ẹ wo last interview mi pẹ̀lú iléeṣẹ́ tó interview mi lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ send message mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ sì lálì ọ̀tá mi náà ẹni tí mo sọ kò rí bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín
pàtàkì lọ lórí ọ̀rọ̀ tòrò àgọ́ mo ti tún wá tún lẹ́yìn ìgbà tẹ́ ẹ bú mi tán àwọn èèyàn tó wá ń dá yín lò mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn èèyàn tó wá fún mi ní information ju bẹ́ẹ̀ mi gan ṣe tó mọ̀ tẹ́lẹ̀ lọ kò sí olórí kan tí ò bá jẹ́ olórí tí wọ́n ṣépè fún tí ò bá jẹ́ olórí tó ṣe múlẹ̀ ẹ̀jẹ̀ tí ò bá jẹ́ olórí tí ò múra lẹ̀ pé òun fẹ́ jẹ́ olórí tó máa gbà pé kí wọ́n máa pa ọmọ ìlú òun kínú ẹ̀ máa dùn kò sí bó ṣe èètì ọmọ tó máa gbàdúrà kíkó pa kò sí bí ìwà àtìyàwó ẹ̀ ṣe ń jà tó tí wàá ní kó kú o bí ìwà àtìyàwó ẹ̀ bá ń lálé ara yín tẹ́ ń jà lójoojúmọ́ tó bá fi ẹlẹ̀ wá ní pàtì tó bá lọ wàá mọ̀ pé ariwo ìjà yẹn is part of your life. sẹ́rí ọ̀rọ̀ ààbò Kwara mo sì ń tẹnu mọ́ kankan àwa ìlú kan ní ilẹ̀ Gbómìnà ní Kwara a ti súnmọ́ Fúlàní ju bó ti yẹ lọ láti ilẹ̀ a ti ń fẹ́ wọn wọ́n ti ń fẹ́ wa mo tún fẹ́ padà sórí àgọ́ tí mo sọ ní the other time torí mo sọ ẹnì kíní kan àwọn èèyàn ń bá mi wọ́n ń lálé ara wọn wọ́n ṣe gbọ́ nírọ̀ mo pa ṣùgbọ́n èmi ò ní sọ̀rọ̀ láì rí òkodoro ohun tí mo sọ gan kó tó di pé ọ̀rọ̀ ajínigbé ṣẹlẹ̀ ní àwọn ìlú kan ní ẹgbẹ́ òrò àgọ́ ti ń bá àwọn òrò àgọ́ ọjà tí àwọn tó jẹ́ ọ̀ríjìnà ọmọ Ìgbómìnà gan bí àwọn ọmọ àrà àtàwọn kan tí wọ́n ti ń bòrò àgọ́ jà pé ìbáṣe wọn pẹ̀lú bòròró ti ń pọ̀ jù wọ́n fẹ́ bòròró fẹ́ wọn ẹ jẹ́ ìyàn fún ẹ̀yin tẹ̀sẹ̀ ń wò mí for the first time o Fúlàní wà o bòròró wà o Fúlàní ni àwọn tá a ti jọ ń gbé tí wọ́n ń ta wàrà káàkiri tí wọ́n ń da màálù tá máa ń lọ sí gàá wọn tá máa ń lọ wú ògòǹgò nígbà yẹn tá máa ń lọ wú ẹbọtọ tí wọ́n fi táwọn ìyàwó fi palẹ kékeré kan tá máa ń ṣeré lọ́dọ̀ wọn tá máa ń ṣeré wá bá wa sọdún normal Fúlàní nìyẹn àwọn sẹ́tù sí agbègbè wa tá a sì dá wọn mọ̀ dáadáa bẹ́ẹ̀ táwọn bòròró ní mádìkì ni àwọn alárèéká Fúlàní imú wọn ṣe sọ̀rọ̀ wọn pupa wọn ò sì sábà ní dúdú nínú wọn màálù tí wọ́n tóbi níbi ìlọ́po méjì màálù táwọn Fúlàní ta ní ṣe rí ètò ààbò yìí olóṣèlú ní lọ́wọ́ ń bẹ̀ o aráàlú ní lọ́wọ́ ń bẹ̀ o àwọn olórí wa ní lọ́wọ́ ń bẹ̀ àwọn ọba ìlú àti olóyè ìlú mo sọ sáàpù kan ní the other time mo ní o tí Wàsíù Àyìndé ṣe màṣá kálò ní gbogbo àwọn tó ra màálù lọ́dọ̀ bòròró ṣe ètò ààbò yìí ó sẹpẹrẹ o torí òun ra màálù tiẹ̀ ó lọ dá ráǹchì sílẹ̀ ilé ibi tí àwọn màálù ẹ̀ ti ń jẹun kódà máa ń rí lórí social media tí ó mọ̀ fún wọn ní oúnjẹ tó máa fíìdì wọn bẹ́ẹ̀ àwọn olóṣèlú wa ọ̀pọ̀ àwọn ọba wa nígbà táwọn màálù yẹn bó ṣe rí wọ́n ń ra màálù fáwọn bòròró yẹn instead táwọn bòròró fi ń lo pọ̀pá àti idà àti ọkọ̀ tí wọ́n ń gbé káàkiri ń gbà yẹn wọ́n wá àwọn bòròró wá complain pé àwọn white animal máa ń dààmú àwọn olórí wa lóore AK-47 fún wọn ìbọn pé kí wọ́n máa fi sọ kí màálù àwọn kó má sọnù olóṣèlú tó bá ná 200 naira fún ẹ ó mọ̀ pé ó rí 2 million bá padà láǹfààní lọ́dọ̀ ẹni o. mo sọ́ọ̀rì mi ò fẹ́ lọ bí ẹ̀yà torí àwọn ẹ̀yà kan bẹ Nàìjíríà tí wọ́n bá fi wù ọ́ tí wọ́n sọ pé I dash you 1 million pàpẹ́ wọ́n fẹ́ gba 1 billion lọ́wọ́ ẹ̀ ni o wọ́n rí àǹfààní 1 billion kan tó fẹ́ 1 million. so olóṣèlú yìí ṣe pé mo ṣe tọkàntọkàn mo ṣe tààràtàrà kò gọ̀ tó bẹ́ẹ̀ tí ó jẹ ní kinní ni so àwọn olóṣèlú ti wòye màálù tí wọ́n rà sọ́dọ̀ wọn àwọn ọba àlú àwọn ọ̀nẹ́rẹ́bìyàn tí wọ́n yẹ màálù tí wọ́n rà sọ́dọ̀ wọn instead kí wọ́n ṣe bíi K1 the ultimate tó dá ráǹchì sílẹ̀ tó ń tọ́jú tiẹ̀ tó gbà lọ́wọ́ wọn àwọn ní kí wọ́n máa tọ́jú wọn wọ́n wá fún wọn ní ìbọn kí wọ́n máa fi ṣe ààbò àwọn náà mọ̀ pé máa rí báyìí o ọ̀rọ̀ bẹ́yìn yọ àwọn bòròró yẹn nígbà táwọn wà kékeré mo ti repeat many of my interviews tí wọ́n bá ti wọ ìlú tó bá ti da ẹran because tí ìgbẹ̀rún bá ti dé tí omi ti gbẹ ní Niger Chad Libya ni wọ́n máa ń wá sí ọ̀dọ̀ tí wọ́n ń bì tó bá ti da wọlé màálù wọn máa ń pọ̀ màálù wọn dẹ̀ máa ń tóbi àwọn original Fúlàní tàjọ ń gbé
wọ́n máa ń gbé màálù wọn wọ́n máa ń so wọ́n mọ́lẹ̀ torí wọ́n ní èkó tí wọ́n so màálù yẹn mọ́ wọn ò ní jẹ́ kí màálù jáde torí àwọn bòròró rustlers ni wọ́n àwọn ajímọ̀ wọ́n tún gba màálù tí wọ́n yẹn mọ́ tí wọ́n lọ. Apart from that àwọn Fúlàní máa ń wá gbòòrò pé bàbá a máa lóko àbòròró ni Mùsòrò ti dé o wọ́n á pa àyàn o nígbà yẹn wọ́n máa ń rèpù àwọn obìnrin wa tán bá nu oko èyí tó bá máa ṣagídí wọ́n á fi idà bẹ́ wọn lọ́rùn wọ́n pa wọn at least pẹ̀lú ọjọ́ orí mi sìn alẹ́ 60s ni wọ́n ti bí mi mo ti kọjá 60 mo sì wà láàrin 70 and 60 so ẹ wo gbà tí irú mi wà primary school that means about 50 or 50 something or 60 years ago. So irú ọdún yẹn tá bá sọ pé àwọn èèyàn bẹ̀rù pé bòròró dé àwọn bòròró yẹn ló wá take over many places táwọn olóṣèlú wa gbé wá bíi Boko Haram Islamic nìkan torí wọn ò ní ẹ̀mí ìdáríjì wọ́n wà brutal tá bá da màálù tó ń jọ oko ẹ tó bá ó dólókọ ọkọ tá máa ń pè lákù ọ̀ngbà ẹ ibi tí omi wà tó ẹ pé su ẹ ló máa kọ́kọ́ jáde tẹ́bẹ̀rẹ̀ ó ṣe ńláńlá tí wọ́n bá débẹ̀ wọ́n da màálù tí ó jọ gbogbo kò yẹ lọ tó yẹnyán kódà àwọn kan wíkẹ̀ tó máa ń wú iṣu jáde fún àmàlù wọn láti jẹ bó bá lò láyọ̀ tó confront wọn nígbà yẹn wọn ò níbọn ìdà àbí ọkọ̀ àbí ọrùn wọn àbí pọ̀pá lọ́ fi ń nà yàn gbà yẹn ṣùgbọ́n àwọn olóṣèlú wa ni wọ́n bẹ̀ àti àwọn olórí wa náà bẹ̀rẹ̀ sí ní fún wọn bọ̀ nítorí màálù tí wọ́n rà sọ́dọ̀ wọn now àwọn èèyàn wa ti wá mú Fúlàní bí ẹbí wọn wọ́n ti ń ta marriage wọ́n ti ń fẹ́ra wọn ẹgbọ́n mi afẹ́ mọ́mọ́ ìyàtọ̀ nínú wọn bẹ́ẹ̀ tó jẹ́ kí ajínigbé yẹn tèmi rò pé ó fi pọ̀ báyìí especially ní Kwara Benue Plateau Plateau Katsina àti Kaduna ṣe rí àwọn ìlú tí mo dárúkọ yàtọ̀ fún Kwara State mo tún rìpìtì yàtọ̀ fún Kwara State àwọn state tó kù tí mo dárúkọ wọ́n ti ní communal misunderstanding látọjọ́ tó ti pẹ́ tí wọ́n ti ń retí ọjọ́ ìjà tí wọ́n ti ń bára wọn jà ti pẹ́ tó jẹ́ pé ọ̀tá ni àwọn community méjèèjì most of them kì í ṣe kéèsì kidnapping retaliation ni pé ìwọ ti win mi nígbà kan rí èmi náà ti tún attack ẹ padà irú ti Benue State àwọn kan wà tó jẹ́ pé darandaran ni wọ́n àwọn kan wà tó jẹ́ pé àgbẹ̀ ni wọ́n àwọn ló produce most of the iṣu tá à ń jẹ àwọn darandaran àtàgbẹ̀yẹ wọn ò rẹ́ láti ilẹ̀ ẹ kàrẹ́ tí èyí tó wà Jos ìjà yẹn ti wà láti gbà tẹ́mi ti wà Kano ní alẹ́ 70s títí di 80s àti cover how many times tí Katsina ti pẹ́ tó ti wà mẹ́ but àwọn olóṣèlú wọn ò kì í ro ti mẹ̀kúnnù mọ́ tiwọn bó o bá o pa bó o bò bù lẹ́sẹ̀ kàkà kí eku má jẹ ṣèṣe mo fi ṣàwàdànù tí ẹnìkan bá wà lórí ìtọ́rí pé tó ṣe ya ayé pírèsì ẹ̀ wọ́n rò pé kankan ṣoṣo tán lè fi bá tìjọba tí ń bẹ lórí oyè jẹ́rí pé ẹ jẹ́ kí security yìí kó máa bàjẹ́ sí lójoojúmọ́ èmi ronú ọkàn mi ó dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni torí a rí kankan tó ṣẹlẹ̀ ní bí oṣù bíi mélòó sẹ́yìn wọ́n lọ attack village kan Kaduna wọ́n kó bí 110 plus àwọn olóṣèlú wa tó lórúkọ tó làmẹ̀ láàkà àwọn tó lọ jíyàn gbé ò tí kúrò nínú ìlú yẹn wọn ò tí kó àwọn tí wọ́n jí gbé jáde kúrò nínú ìlú community head ò tí mọ iye tí wọ́n jí gbé Kánò ò tí mọ iye tí wọ́n jí gbé police authority tó wà mẹ́rin ò tí rí report area commander ò tí mú anything jáde ìtò ṣẹlẹ̀ ní o bẹ̀tà wọ́n ti gbé sórí ẹ̀sìn wọn pé 110 plus was kidnapped at so and so church ní Kaduna wọ́n dẹ̀ sọ time àti bọ́ ṣe kidnap wọn àwọn tó gbé kinní ìjáde ò gbé Kaduna State kódà mẹ́rin ọ̀dẹ̀ mọ̀ sí l'Abuja tí wọn ò bá ní informant tí wọn ò bá lẹ́ni tí wọ́n rán níṣẹ́ tí ìbá jẹ́ pé wọ́n mọ̀ nípa tí ó ṣẹlẹ̀ atọ́kùn báwo náà ṣe mọ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ tí ìjọba bá ní ẹmú wọn wá nítorí pálátakò ni wọ́n ni torí inú interview tí mo ṣe kọjá mo sọ̀rọ̀ lórí Gani Adams
mo ní ceremonial mo ní ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò ni mo ní ṣé Aláàfin ò lè pe Gani ni pé dákun Ìbà mo respect yẹ o tó náà ní ká máa fi Ìbà sí Ìbà Gani Adams pé kó pépé tọ̀ Abíọ́jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun ní ọ̀ mo dẹ̀ sọ ní interview yẹn wọ́n dẹ̀ dá mi lóhùn Gani Adams sọ pé wọn ò sígun fóun ni ó ti tó oṣù kan sí ti àbí ọ̀sẹ̀ bí mélòó tálàfin ti pé tó ti sígun fún mo fẹ́ gbọ́ resort o mo fẹ́ gbọ́ resort ogun tí wọ́n sí fún gba Gani Adams yẹn torí Aláàfin pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọ́ wọ́n pọ̀ ọmọ Yorùbá ogun dé ó yá mo ti sígun fún ọ defend Yorùbá n tí mo expect kó kọ́kọ́ ṣe ni pé ó pe ọmọ ìyá rẹ̀ àbúrò ẹ̀ mi ò mẹ́ni tó dàgbà jù nú wọn mi ò bá yàn sọ èèyàn dàgbà kò dàgbà kó pé Ìgbòho Òòṣà ọ̀rọ̀ débi tí ológun gbé sára ẹ̀ wọ́n ti sígun fún mi ìwọ náà ti ìrù ẹkùn àbí kí lórúkọ security outfit tí ìwọ náà ní tọ́lọ gbélẹ̀ èmi náà ti ní security outfit ó yá gáàmú security outfit àwa méjèèjì ká dàpọ̀ ká wá jà fún Yorùbá ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ̀yin ọdẹ tẹ́ ẹ bá dára yín lójú ẹ̀yin àgbààgbà Yorùbá tẹ́ mọ̀ pé ẹ mọ Yorùbá lọ́wọ́ tẹ̀sí lè jẹ́ kí Yorùbá dúró kí wọ́n lọ bá wọn tó wà Kwara mo sì repeat ẹ̀ tí wọ́n yan ilẹ̀ tí kidnapper débẹ̀ tó ń kó àwọn èèyàn wọn lọ tí mo kidnapper dẹ̀ kú tánàlù wọn ò ṣèṣe tí ò kú kọ́ lọ bá ru wọn bó lágbára yẹn wà kí wọ́n wá extend agbára yẹn kó pọ̀ bó bá jẹ́ ike kan ni wọ́n ṣe sí tẹ́lẹ̀ kó ṣe sí dúrọ́ọ̀mù kó mọ̀ fi wọ́n gbogbo ọ̀lẹ́ yóò bá bí tógun yẹn wà bí kidnapper bá débẹ̀ tó ṣubúlẹ̀ tó ń kú kò ní padà délùú yẹn mọ́ torí inú interview tí mo ṣe kọjá mo sọ̀rọ̀ lórí Gani Adams mo ní ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò ni mo ní ṣé Aláàfin ò lè pe Gani ni pé dákun Ìbà mo respect yẹ o tó náà ní ká máa fi Ìbà sí Ìbà Gani Adams pé kó pépé tọ̀ Abíọ́jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun ní ọ̀ mo dẹ̀ sọ ní interview yẹn wọ́n dẹ̀ dá mi lóhùn Gani Adams sọ pé wọn ò sígun fóun ni ó ti tó oṣù kan sí ti àbí ọ̀sẹ̀ bí mélòó tálàfin ti pé tó ti sígun fún mo fẹ́ gbọ́ resort o mo fẹ́ gbọ́ resort ogun tí wọ́n sí fún gba Gani Adams yẹn torí Aláàfin pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọ́ wọ́n pọ̀ ọmọ Yorùbá ogun dé ó yá mo ti sígun fún ọ defend Yorùbá n tí mo expect kó kọ́kọ́ ṣe ni pé ó pe ọmọ ìyá rẹ̀ àbúrò ẹ̀ mi ò mẹ́ni tó dàgbà jù nú wọn mi ò bá yàn sọ èèyàn dàgbà kò dàgbà kó pé Ìgbòho Òòṣà ọ̀rọ̀ débi tí ológun gbé sára ẹ̀ wọ́n ti sígun fún mi ìwọ náà ti ìrù ẹkùn àbí kí lórúkọ security outfit tí ìwọ náà ní tọ́lọ gbélẹ̀ èmi náà ti ní security outfit ó yá gáàmú security outfit àwa méjèèjì ká dàpọ̀ ká wá jà fún Yorùbá ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ̀yin ọdẹ tẹ́ ẹ bá dára yín lójú ẹ̀yin àgbààgbà Yorùbá tẹ́ mọ̀ pé ẹ mọ Yorùbá lọ́wọ́ tẹ̀sí lè jẹ́ kí Yorùbá dúró kí wọ́n lọ bá wọn tó wà Kwara mo sì repeat ẹ̀ tí wọ́n yan ilẹ̀ tí kidnapper débẹ̀ tó ń kó àwọn èèyàn wọn lọ tí mo kidnapper dẹ̀ kú tánàlù wọn ò ṣèṣe tí ò kú kọ́ lọ bá ru wọn bó lágbára yẹn wà kí wọ́n wá extend agbára yẹn kó pọ̀ bó bá jẹ́ ike kan ni wọ́n ṣe sí tẹ́lẹ̀ kó ṣe sí dúrọ́ọ̀mù kó mọ̀ fi wọ́n gbogbo ọ̀lẹ́ yóò bá bí tógun yẹn wà bí kidnapper bá débẹ̀ tó ṣubúlẹ̀ tó ń kú kò ní padà délùú yẹn mọ́ ìṣòro wa kan nìyẹn ẹ̀yà òṣèlú àti ẹ̀sìn tí a bá mú mẹ́tẹ̀ẹ̀ta jù síbì kan a lè ṣẹ́gun àǹjínigbé àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì atọ́kùn dákun mo repeat ẹ̀ fún ọ ilé mélòó ló ti gbọ́ pé wọ́n ń fọ́ lẹ́nu jọ́ mẹ́ta láti bí oṣù mélòó sẹ́yìn mọ́ kò sí à ń jálé mọ́ ó tí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pédépédé àwa bọ́kásà fi ń jẹun tẹ́lẹ̀ ó ní wọ́n ti gbé Toyota Camry mi o wọ́n ti gbé àfẹ́túnṣe ẹ bá wa ṣèpolówó ẹ ṣe nínú kókó ẹ ṣe nínú kòkò ẹ ṣe nínú kinní kan àdásímọ́ mélòó ni wọ́n ti gbà pé mọ́tò tán jí gbé ní gbogbo ọdún yìí torí mọ́tò jíjí gbé ò tà mọ́ ta ló fẹ́ rà Yahoo Plus ò rí owó mọ́ kidnapping àti money laundering ni wọ́n ṣe torí láàrin ọ̀sẹ̀ kan kidnapper arówó gbà èmi ò sọ pé Fúlàní kọ́ ló ń jiyàn gbé o they might be the one that originated it tó sì wà nú ẹ̀ títí dé ní
bẹ̀tàwé èèyàn wá ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. ọba aláyé abúlé tó ń toko ẹ̀gẹ́ oko sú mo ló ti rí 100 kìíní kan millions nínú àkáǹtì káàṣì nínú ilé ẹ̀. ó dà nígbà tẹ́ ẹlẹ́ẹ̀sì pàdé pẹ̀lú fìjìláńtì pẹ́ fẹ́ lọ sáfíìsì ìbọn wọn ní wíkẹ́ndì wọ́n gbà padà monday tẹ̀sí ń ṣe meeting normal meeting sunday lọ tí àwọn bandit dẹ̀ wọlé ọ̀dẹ̀ tí attack wọn a week before that àtọ́ ti wíìn ni wọn tí bandit wọlé tó pa 13 ẹni tó gba ìbọn kí náà fi ṣe lòdì. níbo àgbọ̀. èyí tọ́lá ní mọ́tò local government kan tọ́lá fi operate ní Kaba ní Kogi state. ẹ dákun àdẹ́nà ṣé wọn sọ pé fìjìláńtẹ́ àwọn tí wọ́n rí ṣé wọn ò yí padà ọ̀ǹtí ìjọba bá fi ẹ̀sìn ta yọ kúrò ta yọ ẹ̀yà kúrò ta yọ òṣèlú kúrò ọjọ́ ìlàṣeyọrí máa dé nínú ètò ààbò. ọ̀dà ẹ ṣeun bàbá gbogbo ẹ̀yin èèyàn nínú ilé ẹ má bínú torí ìjọba àsìkò mo fi ọ̀rọ̀ ibi tá à ń lọ jì mo fẹ́ kí bàbá bá wa yànnà náà lọ́kọ̀ọ̀kan ó dá mi lójú pé ohun tí wọ́n ń sọ ó yé gbogbo wa pátápátá lórí àwọn àṣírí tó wà nídìí Kwara o lónìí àti lọ́la ọ̀dà sà ẹ jẹ́ n tún gba bí yìí lọ wẹ́rẹ́ kábíyèsí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ tá a wà yìí ṣọ̀sẹ̀ tá a wà yìí náà ní ọ̀sẹ̀ tó kọjá kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ gbéra wípé lórí ètò ààbò wọ́n rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Kwara nínú àwọn ìlú tí wọ́n lọ wọ́n dé Jẹ̀bà àti Mòró àbí nǹkan ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn àwọn òròyìn kan jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú bàbá yìí wípé àtẹ̀júràn ni àwọn wo ló bú wọn. àwọn ọmọ ìlú àtàwọn kan tí wọ́n pera wọn ní láti ìlú Ìlọrin wọ́n ní òfin kan wà tó jẹ́ wípé kò sí ọba tó gbọ́dọ̀ wá wọ ọ̀dọ̀ kábíyèsí kankan ní gbogbo ìpínlẹ̀ Kwara tí ó gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ Sùúrù Gàmbà. ẹ dákun ẹ̀rín pa yín gẹ́gẹ́ bí kábíyèsí. wèrè ló sọ bẹ́ẹ̀ ẹni sọ bí oríire ò pé ṣe bí nọ́mbà mi ń jáde lórí kinní ẹ̀ ń wò. nọ́mbà wà ń bẹ. ẹni tó wá lóun sọ bẹ́ẹ̀ kó confront mi ọmọ bíbí Kwara mi sọ máa lè Kwara kò sọ́dọ̀ ọba tẹ́mi ò kì í dé kò dẹ̀ sọ́ba tẹ́mi ò ń bá sọ̀rọ̀ èmi ò ríjọ́ tí wọ́n sọ òfin pé ọba kan gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ ọba kan kó tó lọ kí ọba kan tá lọ́ba yìí yóò ọ̀ríjìnà Yorùbá ìgbómìnà ní 95% Kwara gánmọ́ ní ilẹ̀ ìgbómìnà ti bẹ̀rẹ̀ even gan pẹ̀lú àkọsílẹ̀ àwọn bàbá wa tí torí mo inform many of tí wọ́n ṣe mi ò sọ máa lè wọ́n ní pé àwọn ò fẹ́ dárúgúdù sílẹ̀ ni pé sọ́ọ̀mẹ̀lì nílọrin lẹ́kílẹ̀ ìgbómìnà ti bẹ̀rẹ̀. sọ́ọ̀mẹ̀lì bẹ́ẹ̀ni nílọrin bẹ́ẹ̀ni tàbá wá ní sọ́ọ̀mẹ̀lì nílọrin ló ti bẹ̀rẹ̀ ajá gáràjì ọ̀fà sí sọ́ọ̀mẹ̀lì amẹ́ni kìlómítà ni àbí station ni mo fẹ́ sọ pé station sí sọ́ọ̀mẹ̀lì amẹ́ni kìlómítà wọ́n mọ̀ọ́mọ̀ fún wọn ní gánmọ̀ yẹn ni gánmọ̀ ní ìgbómìnà house wà and all ìgbómìnà they are typical Yorùbá Ìlọrin gẹ́gẹ́ Ìlọrin tàn pariwo 85 to 90% of Ìlọrin díjì Yorùbá ni wọ́n original Yorùbá wọn ṣe Fúlàní Fúlàní tá ń pè tó ń jọba yìí gbogbo èèyàn ló mọ̀ tán wọn náà ẹ wá bá mi jà wàhálà dé ni èpè àgbà Yorùbá lẹ̀ tó sọ pé ẹ̀yin náà dẹ̀ ní nífọ̀kànbalẹ̀ gbà tẹ́ ẹ̀ dalẹ̀ Yorùbá rú bó bá pẹ́ gbà káwọn Fúlàní lọ ń gbà yẹn ọba Yorùbá tó ń jẹ ní ó mọ̀ jẹ lọ ṣe bí gómìnà kan jẹ ń Kwara gbà yẹn tó dákínẹ́ gbà tó fi ṣèlú Kàwú tó fi jẹ ọba Ìlọrin gbà yẹn typical Yorùbá mà àwọn kan ti ń dúró pé kíní ìgbọ́dọ̀ come to kíní ṣùgbọ́n afẹ́ àlàáfíà ni wèrè ọmọ àlè ló máa sọ pé ọba kan sọ pé ibo ló fẹ́ dé ọba Ajẹ́bà yarí kò wé láwà ní láti gbà tán ti ìjọba lọ bá Yorùbá lò gbogbo ọba tó lọ kí ọba Yorùbá ni ṣé ọmọ ìyá òun kíra wọn ni ó máa sọ pé torí pé mò ń gbé Èkó ẹbí mi tó wá kí mi Kwara gbọ́dọ̀ gbàṣẹ lọ́dọ̀ ọba kan kó tó wá kí mi àdítorí kíni àbí ọba Fúlàní àbí ọba Ìgbò tó ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ wá ní ọmọ Ìgbò àbọmọ Fúlàní tó bá fẹ́ wá kí ó gbọ́dọ̀ lọ gbàṣẹ lọ́dọ̀ ọba àdúgbò kó tó wá àrárá o kò yí o ti ẹsẹ tó ẹkẹ béèrè ẹni bá sọ̀rọ̀ yìí ọmọ tó ṣe ṣe bí Sunday Igboho ó lọ Kaba èmi ti rò pé sọlú Kwara ló lọ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n ìkan náà làwọn àti Kaba àdìwọ̀ torí Kwara ní gbogbo wa tẹ́lẹ̀ kó tó di pé wọ́n pín Kogi state
ọba ní right àti lọ anywhere èyí tí mo ti ẹ̀rù pé fẹ́ béèrè lọ́dọ̀ Aláàfin kọ́ lẹ béèrè torí inú interview tí mo ṣe kọjá mo sọ̀rọ̀ lórí Gani Adams mo ní ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò ni mo ní ṣé Aláàfin ò lè pe Gani ni pé dákò ibà mo respect yẹ o tó náà ní ká máa fi ibà sí ibà Gani Adams pé kó pépé tọ̀ Abíọ́jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun ní ọ̀ mo dẹ̀ sọ ní interview yẹn wọ́n dẹ̀ dá mi lóhùn Gani Adams sọ pé wọn ò sígun fóun ni ó ti tó oṣù kan sí ti àbí ọ̀sẹ̀ bí mélòó tálàfin ti pé tó ti sígun fún mo fẹ́ gbọ́ rìsọ́ọ̀tì o mo fẹ́ gbọ́ rìsọ́ọ̀tì ogun tí wọ́n sí fún gba Gani Adams yẹn torí Aláàfin pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọ wọ́n pọ̀ ọmọ Yorùbá ogun dé ó yá mo ti sígun fún ọ defend Yorùbá n tí mo expect kó kọ́kọ́ ṣe ni pé kó pe ọmọ ìyá rẹ̀ àbúrò ẹ̀ mi ò mẹ́ni tó dàgbà jù nínú wọn mi ò bá èèyàn sọ èèyàn dàgbà kò dàgbà kó pe Ìgbòho Òòṣà ọ̀rọ̀ débi tí ológun gbé sára ẹ̀ wọ́n ti sígun fún mi ìwọ náà ti ìrù ẹkùn àbí kí lórúkọ security outfit tí ìwọ náà ni tọ́lọ gbélẹ̀ èmi náà ti ní security outfit ó yá yá mú security outfit àwa méjèèjì ká dàpọ̀ ká wá jà fún Yorùbá ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ̀yin ọdẹ tẹ́ ẹ bá dára yín lójú ẹ̀yin àgbààgbà Yorùbá tẹ́ mọ̀ pé ẹ mọ Yorùbá lọ́wọ́ tẹ́ sì lè jẹ́ kí Yorùbá dúró kí wọ́n lọ bá wọn tó wà Kwara mo sì repeat ẹ̀ tí wọ́n yan ilẹ̀ tí kidnapper débẹ̀ tó ń kó àwọn èèyàn wọn lọ tí mo kidnapper dẹ̀ kú táràlú wọn ò ṣèṣe tí ò kú kọ́ lọ bá rú wọn bó lágbára yẹn wà kí wọ́n wá extend agbára yẹn kó pọ̀ bó bá jẹ́ ike kan ni wọ́n ṣe sílẹ̀ kó ṣe sí drum kó mọ̀ fi wọ́n gbogbo ilẹ̀ Yorùbá bí tógun yẹn wà bí kidnapper bá débẹ̀ tó ṣubúlẹ̀ tó ń kú kò ní padà délùú yẹn mọ́ ó lédè kan nílẹ̀ Nàìjíríà yìí bẹ́ẹ̀ bá lé wọn kúrò létẹ́ ẹ̀rí wọn lé bẹ́ẹ̀ bá gbé ẹbọ lónìí gbé lọ́la ẹbọ kẹtọ̀ níbẹ̀ tí wọ́n fi kó jáde torí wọ́n bẹ̀rù ẹbọ wọ́n believe ẹbọ kò sí ẹ̀dá tó ń wọ ìlú kan tó ṣubúlẹ̀ tó kú tí ó tó padà débẹ̀ ó bá ṣe lẹ́ẹ̀kí tó ṣe lẹ́ẹ̀kejì ẹlẹ́kàtà tó pé ká ẹja máa lọ ibi kò ṣe wọ̀ mọ́ wọ́n padà sílùú wọn so mo believe pé táwọn méjèèjì bá fọwọ́sowọ́pọ̀ gbogbo táàsọ yóò rò rí tí wọ́n bá wọ fọ́rẹ́sì tó wà ní kí lórúkọ ẹ̀ tá máa ń gbà tá bá ń lọ Lagos Ìbàdàn tá ń gbà ní ọ̀rẹ́ Ìjẹ̀bú Òde yẹn ó jà ìlú Yorùbá lódò sọ́jú torí kò sí fọ́rẹ́sì tó 10-20 kìlómítà ká tó kàn lú mi tí ilẹ̀ Haúsá ló tọ́ọ̀fù jù ó lè rí 400 kilo kó má kàbúlé kó má kàn lù. èèyàn lè rìnrìn wọ́n ní Sambisa jáde sí Lomé àbí nǹkan ànádà kan. ní òrò àgọ́ Owódé Ọ̀fàrò níbi àwọn láyé káàtì gbogbo ẹ̀tẹ́ sọmọ eré ọ̀rà tó ti kidnap yẹn forest tó wà ń bẹ̀ ó já sí Katsina state ó já sí Kogi state ó dẹ̀ já sí kí lórúkọ Kaduna state so how do you come to such forest. ó ní tí Ọbásanjọ́ sọ lájọ tó Ọbásanjọ́ fi sọ̀rọ̀ bàbá mo ṣe báyìí òye ò bá nílé mi ò rágbà fi hàn Ọbásanjọ́ sọ nǹkan kan tí mo respect yẹn ó ní you can't win this war except the Niger Republic and Chad tọ́bájọ́ ìwà tí ó yẹ pé a lè ṣe joint task force láàrin Niger Republic Chad Cameroon àti Nigeria kí a dá ọmọ ogun wa pọ̀ mọ́ra wọn ká ní commandant kan ká ní sub commanders fún wọn tí ẹ bá ń lé bandit bọ̀ láti bí Niger ni wọ́n sá lọ kí Niger náà síná fún wọn kan sáwọ Chad kí Chad ó síná fún wọn kan sáwọ Cameroon kí Cameroon ó síná fún wọn kí ni yóò tán ṣùgbọ́n nítorí pé olúkálùkù ń dá ọmú ìyá ẹ̀ gbé everybody ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó difficult láti win ó difficult gan this time onímọ̀ sọ pé wèrè lẹ́nu tó sọ pé kí ló tọ́ bá Yorùbá lọ sí Kwara ṣé Kwara kọ́nà ti ń pààyàn jù ú sí ni mélòó náà pa lọ́yọ̀ọ́ mélòó náà pa lọ́sùn mélòó náà pa lógùn Oǹdó ló tún fara wọ díẹ̀ Èkìtì ló tún fara wọ díẹ̀ nítorí pé wọ́n súnmọ́ Kogi state ni wọ́n súnmọ́ Kogi state ni now tí Kogi Oǹdó Èkìtì gbogbo ilẹ̀ Yorùbá kábà lè ní joint security outfit ká mú gbogbo àwọn forest yá parí gbogbo forest ni wọ́n wà ṣé bá ń rí fídíò wọn then n tí mo sọ pé ti ìjọba náà wà bẹ tòṣèlú wà ń bẹ tó bá bú ìjọba lé níyì wọ́n track fóònù ẹ̀ wọ́n dẹ̀ mú ọ
ṣé fóònù kọ́lá bandit fi post gbogbo kan tán post ni. ibi tọ́rọ̀ ìjọba fi sú wa ni. ṣé fóònù kan náà fi post ni. àní wọ́n tún fojú ara wọn hàn. Gúmẹ̀ sọ pé security àti tí wọ́n ń sìn lọ tó bá lọ ṣe meeting pẹ̀lú wọn. ṣé wọn ò lè pretend kí wọ́n ó sìn lọ kí Gúmẹ̀ dẹ̀ kúrò mẹ́tọ́ kí wọ́n fi gbogbo kíní kí wọ́n sọ̀rọ̀ láti wọn kó parí wọn. wọ́n tún ṣe meeting kan Katsina tí wọ́n kó ọ̀kadà bíi 50 wọlé pẹ̀lú ìbá àti gbogbo ẹ̀. pẹ̀lú ìjọba. ṣé àmì ò lè wè lé wọn lójú àbáṣe lọ́kàn pàgbọ́ wọn ni àbí kan ju bọ́ǹbù sáàrin wọn. kò sí bó ṣe fẹ́ ṣe tó tí àní ní casualty ẹja sọ tọrọ fúnra wa bẹ́ẹ̀ bá jagun wọ́n pa sójà lé ní ẹ̀ ń sunkún èmi ò gbàdúrà kí sójà òkú ṣùgbọ́n ṣẹ́ tí wọ́n gbà ní. àwọn náà ti mọ̀ gbà tán lọ pé iṣẹ́ ogun làwọn lọ ṣe. so civilian casualty mà bí díẹ̀ but àwọn èèyàn wọn a ní tìjọba o a ní tàwọn ara wa o bẹ̀tí tó le jù ní àwọn aráàlú tó ń gba ìbọ̀dé àwọn aráàlú tó ń gba ìbọ̀dé ọ̀rẹ́ mi lọ sí Àjàṣẹ́ nínú ọ̀sẹ̀ bíi méjì àbọ̀sẹ̀ tó kọjá ó dé kò ló bí 2 weeks sí nígbà tó dé ó sọ̀rọ̀ yìí fún mi hòtẹ́ẹ̀ tí wọ́n dé sí àwọn Fúlàní dé sóòtẹ́ yẹn hòtẹ́ẹ̀ tọ́rẹ́ mi dé sí àwọn Fúlàní dé síbẹ̀ wọ́n kó ìdà kó gbẹ lọ́wọ́ wọ́n gbálẹ̀ sí security post nígbà tí ìjà ṣẹlẹ̀ lóru àwọn Fúlàní yẹn dàbò wọ́n ya wo security post wọ́n fẹ́ kó ìkànjà wọn why do they even accommodate them gbàtọ́ nípa kó ammunition dé kí ló tó tẹ́ yẹn gbà wọ́n sóòtẹ́ẹ̀lì nígbà tó kó ammunition débẹ̀ kí ló tí hòtẹ́ẹ̀lì òkè ọlọ́pàá ìdílé tí wọ́n débẹ̀ pé àwọn kan kó ammunition wọ bí. àbí ṣé ní ìlú Èkó tàwa yìí bó bá fi ọ̀bẹ sí ẹ̀gbẹ́ ó lè rí police station kọjá tí wọ́n fi mú ọ. Fúlàní hangi ọ̀bẹ wọ́n hangi ìdà kò dẹ̀ sí ọlọ́pàá tí ó mú wọn wọ́n ní part of their dressing ni until we stop that tribalism religion and politics in fighting this lè rí ẹ̀ndì ẹ̀. ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé ọ̀rọ̀ lẹ́tí ń gbọ́ látẹnu kábíyèsí ọba àṣà àti èdè ọba Adéyẹmí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé ẹ máa pè wọ́n lórí àwọn nǹkan tí ó bá rò yín lójú bí tá a sì ń lọ ọ̀nà wa sì tún ṣe díẹ̀ bàbá àmọ́ ẹ jẹ́ ìyá bàrà báyìí bàbá gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ tí a bá ní ká sọ lónìí níwọ̀nba ìgbà tí Ọlọ́run ti ní kẹ́ wà lókè ìpẹ́ ẹ ti rí àwọn ìjọba oríṣiríṣi tó ti wá bí àwọn ààrẹ lásìkò ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí bákan náà láì sọ ti pé ó tẹ ìjọmọ Yorùbá ọ̀pọ̀ ń pariwo ìjọba Tinubu yìí lé o ẹ dákun kí lẹ rí sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tóbi dé wípé àrínú àwọn ọ̀pọ̀lọpọ̀ lórí social media tọ́jọ́ ọmọ Yorùbá náà náà sọ pé Tinubu bàgbújẹ́ o kìnìkan o ìgbà àwò tí wọ́n dáwọ́pọ̀ mọ́ àwọn tó ti ń ṣèjọba yìí ń bọ̀ látọjọ́ pípẹ́ tí a sì rí sùn kan. kò sí ẹni tí ó wà ní Nàìjíríà lénìí tí kìíní Yorùbá ṣùgbọ́n a rí pé kó tó di pé ogun Amẹ́ríkà Iraq ní Israeli bẹ̀rẹ̀ ó jẹ́ ti ń wálẹ̀ pátápátá àwọn kan rọrùn àwa náà mọ̀ pé ó ti ń rọrùn bẹ́ẹ̀ nígbà tó gun edé gbogbo àgbáyé ló affect kì í ṣàwa nìkan adẹ́rẹ́pọ̀ ti tó ń padà nọ́mà díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ṣe àpẹẹrẹ kan fún ẹ̀rọ atọ́kùn tí o bá ń jáde sábẹ́mìíràn tẹ́lẹ̀ tó wá jókòó tó rò pé ẹgbẹ́ mi máa ń ṣe tó dáa létí mò ń jẹ gbèsè tí mo fi sáfúrandì ọwọ́ àdìsá ìpọ̀ sáfúrandì mọ́ so bìlípà tó sáfúrandì tẹ́lẹ̀ sọ pé wọ́n jọ rẹ̀ ni láyé sáà tó sáfúrandì ó jọ rẹ̀ ni láyé ṣùgbọ́n a ní ìṣòro kan lórílẹ̀‐èdè yìí ìṣòro ẹ̀ ń fẹ́ ká àdírẹ́sì ẹ lọ Amẹ́ríkà ẹ lọ Britain ẹ lọ gbogbo àwọn advanced country ẹ lè rí kó ṣe pèlè president kò president wọn ò kàn wọ́n representative wọn ò ní problem wọn Tinubu is not our problem wa ni pé àyàn councillor àyàn local government chairman àyàn house of assembly state àyàn legislator federal house of rep àtúnyàn senators káàtì ẹni pé commissioner àkọlà yàn wọn àwọn ìjọba ló yàn wọn síbẹ̀ but they are still accountable to us torí abẹ́ wa ni wọ́n ti jáde mi ò campaign olóṣèlú ẹ dákun tẹ́ bá lè fún mi ní ààyè díẹ̀ ẹ lọ sí kí lorúkọ ẹ Ìkẹjà nílùú Èkó tẹ́ bá lọ Ìkẹjà nílùú Èkó kẹ́ tó rí kóró pé 50 ó pọ̀ jùlọ pé 40 inú ẹ̀ orúkọ Fálékè lè máa rí lára ẹ̀ kẹ́ tó rí márùwá 50
ó pọ̀ gbẹ pé 40-45 orúkọ Faleke lè máa rí mẹ́. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká wá fi òṣèlú lẹ̀ díẹ̀ ẹ wo máa tó jẹ chairman road kí lórúkọ ẹ NURTW lẹ́kọ̀ọ́ sí Sego mi ò rí rí o mi ò tí ì fojú rí rí bẹ́ẹ̀ mo bí pé máa rí lọ́jọ́ kan bóyá náà máa wo fídíò mi sí ṣùgbọ́n mo mọ àwọn ọmọ ẹ̀ díẹ̀ díẹ̀ àwọn tó ń tẹ̀lé ẹ sọ ẹ jẹ́ ká wo tí Sego gbèsè ǹjẹ́ ẹ bìlí pé union kan lè ṣe irú tí Sego ṣe ni ó ń kọ́ páàkì ó ń fi ẹsẹ̀ ta sínú ẹ̀ tí ọmọ ẹgbẹ́ bá lásìlẹ̀ tàtàwọn tó ti kú tí bóyá ń gba gáràjì ni wọ́n fi pa wọ́n gbà yẹn ó gba list wọn ó set up gbogbo families wọn ó dẹ̀ fọ scholarship àwọn ọmọ wọn. as of recent mo rí èyí tó yẹ pé ó ra jeep bí 50 something tó pín fún gbogbo àwọn èèyàn bójú ọmọ ẹgbẹ́ ló pín fún ṣé bó kọ́ lẹ́nu àkọ́ tó kọ jẹ́ àbá àmọ́ táwọn tó wà mẹ́tẹ́lẹ̀ tán dánwò ni àmọ́ tó fowó ṣe ni ọmọ ẹgbẹ́ wo ló lè sọ pé òun jèrè lára wọn ṣùgbọ́n ẹni yìí ó ṣe páàkì mọ́tò tí ẹ sọ pé ìjọba ló gbọ́dọ̀ ṣe ó ń kọ́ páàkì àwọn kò fẹ́ràn rẹ̀ nítorí àpapẹ́ tí wọ́n ṣe láyé ẹjọ́ kò sí mọ́. wọ́n fẹ́ máa tẹ̀síwájú. now ibi tí mo fi wá padà sẹ́yìn lélẹ́yìn a rí president for the first time atọ́kùn tó lọ sórí national tv tó lọ social media tó lọ sí newspaper pé ẹ mú gómìnà yín ẹ mú dáadáa ìlọ́po mẹ́rin owó tí wọ́n ń gbà tẹ́lẹ̀ là ń fún wọn báyìí ṣé bí labour party ní Abia state governor jojúmọ́ ló ṣàdúrà fún Tinubu náà the first state to come generate electricity for state yẹ ẹ wo àwọn kan tó ṣe ní Abia ó dẹ̀ ń ṣàdúrà ó ní kó máa Abia state kan máa ṣàdúrà fún president pé òun kọ́ ló ń ṣe o owó táwọn ń rí state wo lẹ ti gbọ́ pé ó yáwó láti sanwó oṣù àbí state wo lẹ gbọ́ pé wọ́n ti sáà pé wọ́n jẹ wọ́n lówó oṣù mọ́ lágbà tó ti débẹ̀ now ó tún jà fún local government autonomy pé ókè o ẹ mọ̀ gbowó tí láti gba local government yìí ti ń gbowó kí ni pàtì tẹ rí mẹ́ ẹ wá ṣèpèlé Tinubu mo rí kíní kan lórí fídíò tí wọ́n ṣe nílẹ̀ Ìgbò mi ò rántí bí ẹ̀ tí wọ́n lu local government chairman lọ́tẹ̀lì wọ́n bá níbi tó ti ń ṣe fàájì tí ń dáwó fóbìnrin tó sọ oríṣiríṣi náà bá kì ó lóhùn mọ̀ wọn kò ní dá fún ọ àwọn tá a dìbò fún ọ ó mọ̀ wá mọ́ ní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí sí ẹ tẹ́ẹ̀sì mi ẹ pè mí mélòó nu yín ló mọ local government ló mọ kásẹ́lù àdúgbò yín mélòó nu yín ló ti rí local government chairman yín rí ó ń gbowó lọ́sìn o kí ni ìyàtọ̀ ní owó tí wọ́n ń gbà ń sìn àti ti tẹ́lẹ̀ atọ́kùn ó ń bẹ nínú òṣèlú local government ẹni ó ní èjì tí local government mọ̀ tẹ́kì àgbègbè àwọn arúgbó téèyàn bá bí ìbẹ́ta local government yìí local government ló yẹ kó tẹ́kì àgbègbè every ìtọ́jú ìbẹ́ta yẹn títí dé level kan. wọ́n á lo òṣòṣèlú. mo pè láyé mo rẹ́ni kẹ́wùlẹ̀ pé mọ̀ pé mọ́ kọ́lọ́n kó fọ̀rùn kẹ́ torí mi àmọ́ fífọ́ àti tèmi jáde ọmọ tó ń kiri búrẹ́dì mo ti sọ̀rọ̀ ẹ rí pẹ̀lú ẹni tó ṣiṣẹ́ ní bakery náà bára sùn náà bí ìbẹ́ta lọ́sítà ni wọn ò ní lọ èmi fúnra mi lọ bá mo rẹ́ni kẹ́wùlẹ̀ wọ́n bí ìbẹ́ta sí private hospital kan bábẹ́ iṣẹ́ yín ni ó ní àwọn ọmọ wà nígbà tí ó ti pẹ́ ń da ìbẹ́ta àti kíní sórí bákọ́nì níta ni mo bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní pariwo lórí program mi máa ń Ìgbò kan tó ní chọ́ọ̀chì mi ò mọ orúkọ ẹ̀ mọ́ mi ò lè rántí orúkọ ẹ̀ ní Sẹ̀lẹ̀ Express ló gbọ́ program mi ó dẹ̀ pè láti Port Harcourt pé kí pásítọ̀ tó wà lẹ́kọ̀ọ́ kó trace ibẹ̀ yẹn wọ́n trace mo dẹ̀ mú wọn débẹ̀ ó sanwó accommodation owó hospital bill ó sanwó ìtọ́jú ọmọ 70 ó dẹ̀ gbé wọn lọ sí Sẹ̀lẹ̀ Express níbi tí church yẹn wà ó fún wọn ní rúmà palọ̀ ó rọ ọ̀kadà fún bọ́ọ̀ yẹn ó ní kí ìyá ọmọ tó bá ti recover kó máa kọ́ fashion àbí hairdresser pé àwọn làwọn máa set wọn up àwọn ọmọ tí wọ́n fi débi tí wọ́n dé láyé olówó tọ́jú wọn tí bá rántí orúkọ rẹ̀ mo lè dábẹ́ mi ò rántí orúkọ bàbá yẹn mọ́ bá ló ṣe Port Harcourt ní everywhere nìyẹn ẹni tẹ́ wá dìbò fún òṣè aráàlú ní ṣe ń tẹ́ ẹ dákun ní Ọ̀ṣun state lọ́sọ̀gbọ̀ a rí House of Assembly member tó dìde tó ní 250 million làwọn ń gbà láyé Buhari olóògbé ó ṣùgbọ́n nísìn 1 billion làwọn ń gbà lóṣù ní constituency allowance kì í ṣe salary wọn owó ẹ fi tún aráàlú ṣe ẹ fi ran aráàlú lọ́wọ́ ẹ wá lọ bẹ́ẹ̀ nìyẹn kẹ́ ẹ lù lókùtà kẹ́ ẹ gbá nígi lórí
wípé tọ. owó rẹ̀ dà mọ́lá ní iná bílíọ̀n where the billion wey I collect for government where the billion they were taking care of them. Mo sọ ti ẹni tó dábẹ́ sí tó dọ́dọ̀ mi táwọn Yorùbá kan ṣépele tí wọ́n ní wọ̀lá no get 10%. ó ní ìlú òun àwọn ìyàwó àtọmọ wọn bẹ̀ òun wá sùn bí òkè àfọ̀ tó fẹ́ jẹ nítorí local government tó ní parí oṣù wọn lọ gba jéró tó gba millet tó gba ráì tó gba gbẹ̀ tó dẹ̀ tó gbowó lọ́dọ̀ local government. ẹ sọ ilẹ̀ Yorùbá kan tí wọ́n ti ṣe ẹ sọ ilẹ̀ Ìgbò kan tó ti ṣe àbí kí wọ́n di gàrí dẹ̀ríkà kan àbí detergent kan ní ọ̀nà fi empower ṣebí kan ló rọ kó àtàdá tó ló fi empower bàbá ìyá láyé ìbí nǹkan ló lọ ra márùwá tó fi ṣe ambulance tó commission rẹ̀ ambulance ìkan ló kọ́ bíríìjì onípákó ní Sùúrùlérè tó kọ́ lórí ẹ̀ ẹ̀yin aráàlú dẹ̀ ń wọ ẹ̀lẹ́ lókùtẹ̀ wá ṣe pẹ̀lú Tinubu lókè nígbà tí èèyàn sọ pé wọ́n ń gba transfer owó tó ń gbà tẹ́lẹ̀ ẹ̀yin náà dẹ̀ rí fẹ́ẹ̀ tiẹ̀ ẹ̀ẹ́rẹ́ pèsè fún wọn. ẹ̀ẹ́rẹ́ pèsè fún wọn wọ́n ní kí lórúkọ ẹ̀ sẹ́nẹ́tọ̀ èyí tó ń gbà kéré jù ló ń gba 5 billion 2 billion constituency allowance wọ́n tún fún ọlọ́dídé ẹ lọ ran àdúgbò yìí lọ́wọ́ kò yẹ kẹ́ ẹ ra transformer ládùúgbò yìí sẹ́nẹ́tọ̀ yìí lọ ẹ kó rà yáyìí ra transformer ẹ ń ṣàdúrà fún ẹ ń pàtẹ́wọ́ fún un tó fẹ́ lè ra transformer. àbò owó ẹ̀rọ owó oko. bí yáyìí ṣe ra transformer kí Kẹ́hìndé kó ra transformer kí gbogbo àtó kó ra transformer ṣe máa pariwo náà mọ́ ni. disco sọ pé àwọn ní sufficient power distribution làwọn ò ní transformer ní distribution ẹ̀dẹ̀ ń gbowó látàbújá ẹ̀ ń kó jẹ ẹ dákun ṣé Tinubu lè máa wọnú lẹ́sílẹ̀ kó máa fún wọn lówó ni. ó ń bolo ti fẹ́ ṣe. nítorí ẹ kó ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ ẹ̀yin aráàlú ẹ dira ìtẹ́fí demonstrate block house of assembly block títì tẹ́ẹ̀ bá gbọ́ ẹ̀jẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ demonstration hold your representative accountable tábà occupy gbogbo ọ̀nà ká kọ́ gbogbo ilé wọn local government everywhere pé afẹ́mọ́bẹ́ tí ń náwó yìí kí ni yóò change. so ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí látẹnu bàbá wa ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá bàbá ní ẹni tó bá ṣe ká tó bá ṣe náà lọ bá gé àwọn tí ó súnmọ́ aládùúgbò wa tó súnmọ́ wa àwọn ni ká gbámú ká tó máa lọ bàbá mo fẹ́ béèrè kan lórí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí pàápàá jùlọ láti ọ̀dọ̀ Minister of Defence àti ìjọba yìí wọ́n ní àwọn Boko Haram àwọn ajìpààyàn wọ́n kó àwọn kan bíi pé lásìkò yìí wọ́n wá pè wọ́n bẹ́ẹ̀ mọ́ wọn ò pè wọ́n pààyàn mọ́ wọ́n pè wọ́n ní repentant orúkọ tó ń fún wọn ní ìsinmi prodigal son ọmọ onínàkúnà. ó náà ní repentance. wípé ẹ dákun gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ṣé ẹ ròyìn pé a lè èyí lè kó lára ọmọ wèrè nígbà tẹ ẹ bá mú àwọn tó ti pààyàn tó ti dúnbú èèyàn tó sì ti gba mílíọ̀nù tẹ dà wọ́n sáàrin ọlọ́pàá sójà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé àbọ̀dè ò ní wáyé. bàbá. wọ́n deny kankan o wọ́n láwọn ò fi wọ́n sáàrin ọlọ́pàá àti sójà pé wọ́n fẹ́ rehabilitate wọn padà sílùú wọn ṣùgbọ́n wọ́n rehabilitate o wọ́n resuscitate o gbogbo èbó tó bá wù kí wọ́n sọ orí ibu ni gbogbo ìgbésẹ̀ tó ń gbé kò ní kú tán lára wèrè kẹ́rin ẹ̀rín àdàbàdì kó mọ́ síbẹ̀ kò ní tán lára wèrè kó mọ́ bugi jẹ kò síbẹ̀ ṣe ń wo wèrè tó lọ́kàn yóò sì tó sì wà wù àwọn yìí wọ́n ti wà nínú kinní yìí tẹ́lẹ̀ mo dà pé níbi 700 àbí 176 bó bá wá 744 bó bá wá jẹ́ bẹ́ẹ̀ nínú 700 àkìrí kan yẹn gbogbo wọn ò lè di born again láyé àwọn kan unless tó pé wọ́n ṣe nǹkan kan tí àwọn òyìnbó máa ń ṣe sẹ́mọ̀ pé ìṣòro tá a ní gbogbo ilẹ̀ adúláwọ̀ òyìnbó ló kó bá alákòbára wa tí ẹ bá lọ sójú ogun tí ẹni tó gbé ìbọn gbogbo ẹ̀ lọ bá náwó sókè ẹ gbọ́dọ̀ pa àsójà o bẹ́ẹ̀ bá ti pọ̀ war crime ni ó surrender war crime ni lọ́dẹ̀ bí ní pé ẹni tó bá surrender bá ti repent ẹni ráì láti rehabilitate wọn òyìnbó ló fi òfin sí bẹ́ẹ̀ bá dẹ̀ go against òfin yẹn yóò tún ní court kan tó tún gbé yín lọ mo mọ lọ́ọ̀yà Yorùbá kan wà láìtàlẹ̀ ó lè dìde lọ́la fún Boko Haram pé wọ́n ti go against right wọn tí wọ́n bá ní wò rehabilitate wọn torí àwa ara wa ó lè sọ̀rọ̀ ara wa ṣùgbọ́n tíjọba ṣe is not the best wọ́n láwọn ò fi wọ́n sáàrin ọlọ́pàá àti sójà pé wọ́n fẹ́ rehabilitate wọn padà sílùú wọn
ṣùgbọ́n wọ́n rehabilitate o wọ́n resuscitate o gbogbo èbó tó bá wù kí wọ́n sọ orí ibu ni gbogbo ìgbésẹ̀ tó ń gbé kò ní kú tán lára wèrè kẹ́rin ẹ̀rín àdàbàdì kó mọ̀ síbẹ̀ kò ní tán lára wèrè kó mọ̀ bugi jẹ kò síbẹ̀ ṣe ń wo wèrè tó lọ́kọ̀ yóò sì tó sì wà wù. àwọn yìí wọ́n ti wà nínú kinní yìí tẹ́lẹ̀ mo dà pé níbi 700 àbí 800 176 bó bá wá 744 bó bá wá jẹ́ bẹ́ẹ̀ 744 nínú 700 àkíní kan yẹn gbogbo wọn ò lè di born again láyé. àwọn kan unless tó pé wọ́n ṣe nǹkan kan tí àwọn òyìnbó máa ń ṣe ṣe mọ̀ pé ìṣòro tá a ní gbogbo ilẹ̀ adúláwọ̀ òyìnbó ló kó bá alákòbára wa tí ẹ bá lọ sójú ogun tí ẹni tó gbé ìbọn gbogbo ẹ̀ lọ bá náwó sókè ẹ gbọ́dọ̀ pa àsójà o bẹ́ẹ̀ bá ti pọ̀ war crime ni ó surrender ni. ó surrender war crime ni lọ́dẹ̀ bí nípa ẹni tó bá surrender bá ti repent ẹni ráì láti rehabilitate wọn òyìnbó ló fi òfin sí bẹ́ẹ̀ bá dẹ̀ go against òfin yẹn yóò tún ní court kan tó tún gbé yín lọ mo mọ lọ́ọ̀yà Yorùbá kan wà láìtàlẹ̀ ó lè dìde lọ́la fún Boko Haram pé wọ́n ti go against right wọn tí wọ́n bá ní wò rehabilitate wọn torí àwa ara wa ó lè sọ̀rọ̀ ara wa ṣùgbọ́n tíjọba ṣe is not the best torí ọ̀nà tí wọ́n fi lè ṣe tó lè pay ni pé kí wọ́n establish gbogbo wọn bóyá wọ́n ti ibi tí wọ́n ti ń rehabilitate wọn lájọ bóyá kọ́ sí ọwọ́ bóyá everybody ti ní sí ọwọ́ tiẹ̀ bóyá ilé ẹ̀kọ́ kápẹ́ntà ìkọ̀kọ́ báàgì mi ò mọ oṣù tí wọ́n fi rehabilitate wọn bóyá bí oṣù 6 bóyá ọdún kan náà ti rehabilitate wọn bọ̀ ṣe pé àwọn níìsín ní ọgbà ẹ̀wọ̀n àwọn èèyàn ṣe wáìkì wọn pass wọ́n ṣe JAMB wọ́n ṣe open university wọ́n gba degree wọ́n kọ́ tailor wọ́n kọ́ carpenter wọ́n kọ́ everything torí correctional center ni. so irú àkàrípọ́n náà rehabilitate wọn tán wá sọ pé wọ́n ti kọ́ iṣẹ́ ọwọ́ wọ́n wá kó gbogbo wọn wọ́n set wọn up kán máa tajà àbí kí wọ́n ti ra irinṣẹ́ fún èyí tó kọ́ tailor wọ́n ti ra machine méjì wọ́n ti ra tó hem wọ́n ti ra tó ṣe bọ́tì wọ́n ti ra aṣọ tí ó mọ̀ fi ṣe rẹ́mi wọ́n ti ra gbogbo ẹ̀ ṣe pé yóò mọ̀ ta yóò mọ̀ rówó jẹ àbí kí wọ́n wá fi ṣàpòkè sálárì báyìí lẹ́tùn mọ́ gbà lẹ́yìn yẹn ṣe mọ̀ pé ìjọba wo ń bẹ̀rẹ̀ kan kó parí ẹ̀ ẹ worú àwọn skill acquisition center bóyá iye Fáṣọlá náà dálẹ̀ ní lẹ́kọ̀ọ́ anybody tó bá ti lọ bẹ̀ tẹ́lẹ̀ nígbà tó bá ṣe graduation fún gbogbo iṣẹ́ tó bá kọ́ ni ó fún ẹ ní irinṣẹ́ tí ó sì fún ẹ lówó èmi ò mọ̀ bóyá kó fáwọn management ibẹ̀ látọ̀dún bíi 3 sí mo ti monitor òun ò fẹ́ anybody tẹ́kọ̀ọ́ bọ̀ mọ́ kódà wọ́n sọ pé wọ́n kó àǹkan láláùsá lọ ṣe graduation fún wọn ni wọ́n ṣe fẹ́ anybody mọ́ mo dẹ̀ mọ̀ pé wà nínú bọ́jẹ̀tì wọn pé wọ́n kó owó yìí fún àwọn kan kí ló tún jọ̀bọ̀ fọ́nà orú ẹ̀ ọ́ mo láwọn èèyàn bíi 2-3 tó parí mẹ́ta ètò ṣe printing technology tó ṣe kíníkan ètò ṣe catering ṣe gbẹ àwọn tó ti ṣe káà tó mọ̀ wọ́n wá fún ọ ní bójẹ́ chako òfun bójẹ́ òfun kékeré wọ́n fún ọ ní gbogbo ètò wọ́n fi ṣe wọ́n lè fún 50-100,000 yá ẹgbà so glass ẹ̀yin náà máa bá yé yín lọ ṣérù rí ó ronú ṣe kí ló fẹ́ ṣe mọ́ láyé àmọ́ tó fẹ́ ṣe print tẹ́ra gbogbo printing tó fi ṣe káàpù tó fi print polo tó fi ṣe gbogbo ẹ̀ tó fi ṣe kàlẹ́ndà kọ̀ǹpútà tí ó mọ̀ fi ṣe artwork ra fún ṣé yóò ṣe yahoo ṣùgbọ́n wọ́n kọ́ kí níyẹn tá tẹ̀ yà ẹ̀ dà wọ́n lẹ̀ a dẹ̀ rí picture àwọn bíi mélòó kan tí wọ́n pè kí níyẹn fún láláwùsá tí wọ́n fún ní àdírẹ́sì kìíní tó fún ní sewing machine tó fún ní ọ̀gá. àwọn ọmọ olóṣèlú nínú. so kí ló dé tí wọn ò tẹ̀lé bí Fáṣọlá bó ṣe dá alẹ̀ bó ṣe ń bá a lọ. so tí mo fi yà sí yẹn ni pé bẹ́ẹ̀ bá lè yàn di repentant ẹ jẹ́ kó kọ́ sí ọwọ́ kan ẹ jẹ́ kó rí ọ̀nà àti máa jẹ kan ẹ jẹ́ kó rí ọ̀nà àṣeyọrí kan ẹ dẹ̀ fi ṣe maybe for 1 year or certain salary so that bí Boko Haram bá pè padà alóhùn ò lè gbé nugbó òun gbádùn níbi tó ń wà nígbà oníyàwó tó lọ́mọ tó dẹ̀ níṣẹ́ tí wọ́n ń jẹ and they are even the easiest person to rehabilitate torí àwọn ò fẹ́ lọ serious like bí irú àwa tá à ń lé káàkiri ìsàlẹ̀ ẹbí tí mọ́là bá rí ẹnìkan tó di mílíọ̀nù àánú wọ́n dẹ́bi àti sin mílíọ̀nù àyẹ̀dọ́jọ́ kú yóò bá sọ fẹ́ pé olówó tèmi mọ́ tiẹ̀ ni èmi náà ní tèmi ibo tiẹ̀ fẹ́ gbà àbíkó yíyan lọ́rùn tó bá wà bẹ̀tà wọn ibi tán bá rí mọ tí jíjẹ mú bá ti kúrò wọ́n gbà bẹ́ẹ̀ so restricted them to the kinní kan is a waste of time and causing more other security problem torí bẹ́ẹ̀ bí bá pa wọ́n padà sí. wọ́n bẹ̀rẹ̀ ń gbòòrò gan ṣé wọ́n gbàgbọ́ ọwọ́ wọn ni.